mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ Adéọmọdé, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí YouTube channel mi Adéọmọdé TV lórí YouTube. Now lórí ètò tí mo ṣe lánàá mo jẹ́ kó yé wa nípa bí DJ Mohbad bó ṣe ṣàlàyé ìwọ̀nba àwọn nǹkan tó mọ̀ lórí ikú Mohbad. Ṣùgbọ́n kì í ṣe DJ Mohbad nìkan ni wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní court. Bàbá Mohbad náà sọ̀rọ̀, wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ilé ẹlẹ́kùn. Àwọn àlàyé tí mo dẹ̀ fẹ́ ṣe kì í ṣàyè sọ̀rọ̀. Àwa tá a bá ń follow gist lover dáadáa, ẹ rí i pé nǹkan tí mo fẹ́ ṣe lálàyé kì í ṣe pé ọ̀rọ̀ àhesọ̀rọ̀ àtọ̀. Torí a rí àwọn tí ó lọ court yẹn tí ọ̀rọ̀ yẹn dẹ̀ ṣojú wọn. Bó tilẹ̀ yẹ pé ìgbà tí wọ́n dé court pẹ̀lú ìbànújẹ́ ọkàn bàbá Mohbad fi débẹ̀, kódà wọ́n gbàgà fún torí ó ń complain pé ó fẹ́ máa rẹ̀wọ̀n láti inú. Ọlọ́run má jẹ́ ká rógun ìbànújẹ́, àní irúkú ọmọ. Ṣùgbọ́n gbà tó yá tí ọ̀rọ̀ kan ó sọ fún wọn pé ẹ wá, mi lè ṣàlàyé ọ̀rọ̀ lórí àga, ẹ jẹ́ n dìde. Gbà tí agbẹjọ́rò wa ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò, àkọ́kọ́ ṣàlàyé pé ńgbà tí wọ́n ti ẹ̀kọ́ sọ fún un pé Mohbad kú tó ń débẹ̀ tó ń kọ́ ń wo òkú Mohbad ńlẹ̀, ó ní ó dàbí àlá ni. Òun kọ́kọ́ sáré lọ sí inú yàrá mi táwọn tíjọ máa ń sọ̀rọ̀ torí ó dà kó kú bí ọjọ́ mẹ́ta tó máa kú, òun àtọmọ ẹ̀ sì ríra. Ó ní bí àlá ló ṣe lójú. Now wọ́n wá tún béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló mọ̀ sí bí ìfẹ́ ṣe wà láàrin Mohbad àti ìyàwó ẹ̀ sí. Ó ní láti lẹ̀ ìyàwó Mohbad máa ń fún Mohbad ní wàhálà tó yẹ pé gbogbo ìgbà ni wọ́n máa ń jà. Kódà lọ́ọ̀yà béèrè pé ǹjẹ́ o ti witness ìjà rí? Ó náà ti witness méjì rí. Ó ní ìjà yìí pọ̀, ó ní àmọ́ kò sílẹ̀ tó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, ìyẹn láàrin Mohbad àti Wùmí tí Mohbad ò kí ṣàlàyé fún un bí ìyàwó òun sì máa ń fún un ní wàhálà sí. Ó ní kódà Mohbad ṣàlàyé fún un débi pé nígbà tí àwọn wà nílé Naira Marley wípé Wùmí máa ṣe oúnjẹ fún un, á wá fi oògùn oorun sí. Eléyìí kì í ṣàhesọ ọ̀rọ̀, mi kì í ṣàhesọ ọ̀rọ̀. Ẹ tún béèrè àwọn tó bá lọ court yẹn dáadáa kan update lórí nǹkan tí mò ń sọ yìí. Pé tí Wùmí bá ṣe oúnjẹ fúngbà táwọn wà nílé Naira Marley ni táwọn wà ní Marlian's house, Wùmí máa fi oògùn oorun sí, òun á dẹ̀ sùn fọ́nfọ́n. Á dẹ̀ lọ sùn pẹ̀lú àwọn ọkùnrin mi táwọn jọ wà nínú yàrá yẹn. Àbúrò bá wọn ní àjọṣepọ̀. Ó ní débi pé òun ti ka bí ẹ̀ẹ̀méjì ẹ̀mẹ́ta tó dìjà. Nígbà yẹn àwọn bàbá Mohbad àti ìyá ẹ̀ ń tó dìjà, ìyẹn gbà pé tó jókòó. Torí mo fẹ́ máa sọ̀rọ̀ kan lórí yẹn. Kíkúrò tó wá kúrò ní ìgbà kan wà tí bàbá yẹn ní òun mú Mohbad kúrò ní Marlian's house. Ṣùgbọ́n ibi tó wà Mohbad fúnra ló tún text address yẹn sí Wùmí pé bí báyìí ló ń wà. Lẹ́yìn ìgbà lórí ọ̀rọ̀ pé bọ́mọ yẹn ṣe ní lára nígbà yẹn ní Marlian's house náà bàbá wọn ṣe mú kúrò ń bẹ́ o, àti gbogbo ìjà tó wà láàrin àti Naira Marley o ni bàbá yẹn ṣe mú kúrò ń bẹ́ o. Fún rẹ̀ ló tún text Wùmí pé bí báyìí ló ń wà, wá mi wá síbẹ̀. Ìyẹn gbà pò tí ó jókòó. Ọmọ béèrè lọ́tún wá fi ọ̀rọ̀ wá bàbá lẹ́nu pé a gbọ́ pé Wùmí gbé mọ́tò kan wá sọ́dọ̀ yín. Bàbá dẹ̀ ní pé lóòótọ́ ni pé mọ́tò tó gbé wá Mohbad fún rẹ̀ ló pè ń pé bàbá mi mo fẹ́ kẹ́yìn àtìyá mi parí ìjà. Bàbá ní òun kọ́ yarí pé láíláí. No, bàbá ìjọ ó bẹ̀rùn pé kódà tẹ́ bá lè parí ìjà pẹ̀lú ìyá mi, màá ra mọ́tò fún yín. Báyìí ní òun dẹ̀ gbà, òun parí ìjà pẹ̀lú ìyá ẹ̀. Mọ́tò yẹn ni Ọmọwùmí gbé wá táwọn èèyàn sọ pé ẹ ṣe bí Ọmọwùmí máa wá gbé mọ́tò kan fún bàbá Mohbad ló ra mọ́tò yẹn. Àmọ́ bàbá yẹn wá sọ̀rọ̀ kan pé gbogbo properties tí Mohbad rà nkẹ́ àwọn fámìlì Ọmọwùmí ló rà sí. Bàbá yẹn sọ ní court náà o. Bàbá yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ó ní nkẹ́ wọn ló rà sí. Ṣùgbọ́n èmi wọ́n fẹ́ ṣàlàyé nǹkan kan. Mohbad ń bá àwọn ọ̀rẹ́ ẹ̀ jà kiri. Gbogbo àwọn ọmọ díẹ̀ tí wọ́n fi ń jà. Kò sí kankan náà àwọn ọ̀rẹ́ ẹ̀ tó sọ pé nǹkan báyìí ni Mohbad ṣe ń jà. Bó ṣe ń bá àwọn jà. Ṣé kìí ṣe mo fẹ́ kí gbogbo ẹni tí ẹ̀ ń wò mí kẹ́ jájọ gbèrò yẹn kalẹ̀ ni o. Ṣé kìí ṣe ọ̀rọ̀ ẹ báyàwó mi sùn ló ń bá wọn jà sí. Ṣé kìí ṣe torí ó bá mi jà mi mọ nǹkan tí mo fi ṣé kìí ṣe nǹkan yẹn ni. Ẹ má gbàgbé pé nínú mọ́tò wọ́n sọ pé Mohbad àti ìyàwó ẹ̀ ń jà náà. Débi pé ìjà yẹn ló kan rọ Primeboy
kí ló dá ìjà wọn àti prime boy mi mọ̀ bí ẹ ń follow mi kí ló dìjà wọn kí ló dẹ̀ ń kó ló dìjà Ọmọwùmí àti Mohbad nínú mọ́tò yẹn ó sì wá jẹ́ pé ìgbà tí prime boy àti Ọmọwùmí àti Mohbad àti manager ẹ̀ wà nínú mọ́tò pẹ̀lú driver ní ìjà ṣẹlẹ̀ kí ló fa ìjà yẹn àmọ́ èmi ò ní lérò pé prime boy wà lára àwọn tí Mohbad sọ pé òun ká mọ́ ìyàwó kò possible Yari mi ò kò possible débi pé wàá máa sọ pé bí àyàn ló fà tó fi tí wọ́n ti fi ń jà irọ́ ẹ jẹ́ ká gbèrò ẹgbẹ́ ká rò kí ló ń dìjà Mohbad pẹ̀lú àwọn ọ̀rẹ́ kí ló ń dìjà wọn. then Ọmọwùmí tó ṣe mọ̀ pé ìgbà kan wọ́n ní ọlọ́ta Mohbad fẹ́ ya wèrè táwọn tí wọ́n ní tó bá ti mú nǹkan tán ló fẹ́ máa discuss kọ́ ṣé kìí ṣe oògùn tálàyé fún tó ń fi sóúnjẹ ló kìí sùn lójú agbára ọpọlọ ẹ̀ lọ tó fẹ́ yí lórí mo ń béèrè ní o èmi ò dájọ́ ṣùgbọ́n and now kí ló lè máa mú ẹ fi oògùn oorun sí oúnjẹ ta ló tiẹ̀ mọ̀ bí ọba ìgbà ó pẹ́ tó ti ń jẹ májèlé ó pẹ́ tó nǹkan ti ń rìn ní bèbè ikú ó pẹ́ tó ti wà láàrin ọ̀tá ó pẹ́ tó ti wà láàrin ọ̀tá ó pẹ́ tí Mohbad ti wà láàrin ọ̀tá so wọ́n dà pé kéèsì ti ń clear sí wa báyìí àti rí odò tá a fẹ́ da ọ̀run lásì ṣùgbọ́n àwọn tó máa fi ọ̀rọ̀ wá lẹ́nu wo sí wa àmọ́ ẹ wá gbọ́ èmi ò tí ì sọ wípé Wùmí jẹ̀bi o gbogbo ẹjọ́ tí wọ́n ròyìn ó ṣeé ṣe kó jẹ́ wọ́n parọ́ mọ́ ni ó ṣeé ṣe bàbá Mohbad ti rojọ́ báyìí ó bí àbọ̀ bàbá Mohbad náà parọ́ mọ́ ni we don't know so mi ò lè dájọ́ ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ bá kan Wùmí náà mo mọ̀ pé Wùmí náà defend ara ẹ̀ ẹ jẹ́ ká fi èrò wa hàn ní comment section kí lẹ rí sí gbogbo àlàyé tí bàbá Mohbad ṣe nílé ẹjọ́ ẹ̀ Àjọmádé ní orúkọ mi ẹ bá mi pín fídíò ìkiri ẹ má gbàgbé láti follow page mi ẹ lọ sí YouTube channel mi náà ẹ jọ̀wọ́ ẹ follow mi Àjọmádé TV ó dàbọ̀.